tọ́ mo tó kí wa o, mo kí gbogbo ọmọ òtù òjìrè pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Gbogbo àwa tí a mọ̀ pé ewé àtegbò Ọlọ́run dá fún lílò àwa ẹ̀dá ni. Ọlọ́run dá fún lílò àwa ẹ̀dá ni. Ọlọ́run ní kí a máa fi ewé àtegbò ká máa fi dè, ó tún ní ká máa fi tú, ó ní ká máa fi dè, ó tún ní ká máa fi tú. Ó túmọ̀ sí pé ewé àtegbò Ọlọ́run máa fi ta àwa ẹ̀dá lọ́rẹ ni. Àwọn èèbó wọ́n ń lo ewé àtegbò, kò sẹ́ni tí èèlò ewé àtegbò. Ó kàn yẹ pé lọ́dọ̀ títí wá ń bí gbogbo nǹkan la máa ń kà kún àìda. Ẹni tó bá ti ń fi ba ti tèèyàn jẹ́, àwọn èèyàn believe pé pàápàá jùlọ àwọn tí wọ́n ti gba ẹ̀sìn kọjá ààyè, wọ́n believe tó bá rí ẹnìkan tó bọ́ sínú igbó tó já ewé, olóògùn burúkú ni, tí ó sì rí bẹ́ẹ̀ kọ́. Ewé tí mò ń rún lọ́wọ́ ẹ̀, ewé pẹ́pẹ́ tí mò ń rún lọ́wọ́ ẹ̀, mò ń gbómi ẹ̀mí ni o, ibi èpo mo tu dànù lẹ́ẹ̀kan. Ṣé ẹ rí tóbìnrin bá gba family planning tí ó tètè lóyún, ewé yìí tó bá já láàárọ̀ kùtù, ibi tí ìkejì wà ó jìnnà ni, èyí tí máa ń so lára pẹ́pẹ́ dúdú tó bá gbó tó mú láàárọ̀ kó tó jẹun, kó jẹ́ kó tó bí 30 ìṣẹ́jú sí wákàtí kan kó tó jẹun. Tọ́lọ́run bá ń bẹ láàyè, tí bí Ọlọ́run ṣe ń bẹ láàyè, tọ́lọ́run sì fi gbàdúrà sínú ewé àtegbò, kò lè mú oṣù ń jẹ tí ìlóyún, tí ìbá ṣe kó bá nídìí kan tẹ́lẹ̀ o, kò ní mú oṣù ń jẹ tàbí onídàádúró. Ẹ kó gbómù, kó fi iyọ̀ díẹ̀ sí kó gbómù. Kì í ṣe bẹ́ẹ̀ ni mò ń lọ o. Ní tí mo fẹ́ sọ̀rọ̀ yìí lórí lónìí, ó ní ìmùlẹ̀. Ìmùlẹ̀ tí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, wọ́n jẹ́ onígbìyànjú lóòótọ́, ṣùgbọ́n àwọn ẹ̀bẹ̀, ẹ má bínú, ẹ̀bẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ kí wọ́n kó papọ̀ mọ́ra láti máa lò tí ó máa gbé ìgbìyànjú wọn yọ, wọn ó yọ sọ́tọ̀. Wọn ò ní fẹ́ dì mọ́ ẹrù mọ́ ìgbìyànjú wọn, látàrí pé wọ́n wò pé kò níṣẹ́ tí ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé tí bá ń lo iṣẹ́, yálà ó ṣe fún rẹ̀ ni tàbí wọ́n ṣe fún, tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní lílò, yóò rí gbígbàdúrà tí ó mọ̀ rí àpẹẹrẹ pé nǹkan tí ń ṣe, ó ti fẹ́ máa ṣe, yóò kàn tó rí dúró. Ẹlòmíì wà tó bá ti fọwọ́ kan ṣẹ́ báyìí, iṣẹ́ wọn ò ní dáhùn mọ́. Ogun tí ń ja kálukú láti inú ilé tá a ti wá ó yàtọ̀ síra. Ọjọ́ tí tẹ́lòmíì bá tó ti ń dá fẹ́lòmíì bọ̀, ọjọ́ tí irun funfun bá bẹ̀rẹ̀ sí ní gbawájú dé orí ẹ̀ báyìí, níjọ́ náà ni àṣeyọrí ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀. Gbogbo àṣeyọrí tí ń ṣe bọ̀ tẹ́lẹ̀, níjọ́ náà ni kó sì bẹ̀rẹ̀ sí ní dàrú fún un. Tí wàá máa ní kò rí báyìí tẹ́lẹ̀, kò rí báyìí tẹ́lẹ̀, kò rí báyìí tẹ́lẹ̀, lóòótọ́ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ẹlòmíì wà nínú ilé wọn gangan, ó ní iye ọdún tán máa ń pé kán tó lè rí ṣe. Ẹlòmíì ó ní iye ọdún tí ó pé tí ilé ẹ̀ ó fi dàrú, tí ìgbéyàwó ẹ̀ ó dàrú, tí gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní dàrú. Téèyàn bá jẹ́ onígbìyànjú láti ilẹ̀, tá à ń kó eléyìí, à ń kó pọ̀, tí ó bá tiẹ̀ wá ṣe, kò ní tó bó ṣe yẹ kó ṣe ṣe. Wọ́n ní gìtá àfojúrí náà máa gúnyàn lójú. Saheed Òṣùpá ó ní lọ́jọ́ tí wọ́n bí òun sáyé, tán bí wa sáyé, gbogbo wa, ó lóun ò mẹ́ni tó wẹ̀ òun ò mẹ́ni tó kọ́kọ́ gbé òun,
ṣùgbọ́n bóyá látọwọ́ gbígbé àbí látọwọ́ wíwẹ̀ ló mú ogun wá, kí Ọlọ́run kó bẹ́ẹ̀ gẹ́lẹ́ bó ṣe rí nù, bí ó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ìyá kan nígbà kan, gbogbo kankan tó bá fi wẹ ọmọ oníbi tí máa ń bò mọ́, ogun tí ń jà, wọ́n ní àkọsílẹ̀ àlè ta fún kádàrá. Ṣé rí ogun tí ń jà ọ̀pọ̀lọpọ̀ wa nínú ayé yìí, ogun àdéhùn ó wà ń bẹ̀. kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣẹ́gun fún wa. Lóòótọ́ lọ́lọ́run fi ìka èèyàn sínú ayé, bẹ́ẹ̀ náà lọ́lọ́run tún fi pé kílẹ̀ tún fi yanjú àwọn nǹkan yìí o, Ọlọ́run náà tún fi sínú ayé. Ìwọ tó bá wá ń la ìkan nínú àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí tó ń là kọjá, jọ̀ọ́ bá mi gbìyànjú àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí, bá ń gbìyànjú ẹ̀ o. Ó rí i pé lóòótọ́ ni Ọlọ́run fi títú àti dídè sínú ewé àtegbò. Ó ti dàgbà, ó ti tó yẹ ọjọ́ orí kan, nǹkan bẹ̀rẹ̀ sí ní rí bákanbàkan tí ó sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Tẹ́lòmíì tó bá rí ní tí ò yẹ kó rí ni wàhálà ó dé. Ẹlòmíì wà tó bá ti bá ìyàwó ẹ̀sùn báyìí wà láti dé, tó bá ti gorí ìyàwó ẹ̀ kò sí nǹkan tó lè mọ́lé kò ní bọ́ sí mọ́. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ń ṣẹlẹ̀. Jàǹkáwọ̀ tá à ń pariwo, sí gbogbo jàǹkáwọ̀ ni ò dáa ni? Ṣé gbogbo jàǹkáwọ̀ tá à ń forí kó ìtàn sọ pé kò dáa, ṣé gbogbo ẹ̀ ni ò dáa ni? Kì í ṣe gbogbo ẹ̀ ni ò dáa. Àlálàárò kù, à ń ṣe gbásà o, ṣé gbogbo ẹ̀ ni ò dáa ni? Àwọn àlátà ńlá ṣé gbogbo ẹ̀ ni ò dáa ni? Rárá o, kì í ṣe gbogbo ẹ̀ o. Tẹ́lómi bá rí òkú tó lálàárò kù lónìí, yóò gbowó níjọ́ kejì àbíjọ́ kẹta. Ọ̀nà ẹ̀ ó là lónìí àbíjọ́ kẹta tó bá ti ṣe sàárà rẹ̀. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Ṣé rí àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí, ìwọ tó bá wá ń la ìkan nínú àwọn nǹkan tí mo sọ yìí kọjá, dákun bá mi gbìyànjú àṣírí yìí. Bá mi gbìyànjú ẹ̀ o. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, bá mi gbìyànjú ẹ̀. Kí lẹ́ bá ń wá? Ewé abíríkolo 200 àti ẹyọ kan. Ewé èròkò, ẹ̀wọ̀ sílẹ̀ èròkò kò ní méjì. Ewé àjẹ́ ọ̀bàlẹ̀ tó síjú 200 àtẹyọ kan. Èyí tó dojú dé 200 àtẹyọ kan àti toríjìn. Ẹ wá bá ń wá epo ojú ògún. Ẹ jẹ́ ká wá ológbò tó ti ṣe ẹhànnà dáadáa, tó ti ṣe ẹhànnà dáadáa. Ológbò. Ṣé rí ológbò yẹn já fi epo ojú ògún yìí ká fi pa ní ara kó rìn kó rẹ́. Ká wá ọ̀já tí wọ́n ti fi pọnmọ dáadáa. Ẹ já fi ọ̀já ìtẹ́lẹ̀, a lè sẹ́po ká gbé lẹ̀, ká kó àwọn èròjà yìí ká kó lé lórí. Tá a bá kó lé lórí, ẹ jẹ́ á dì í, ká dì pọ̀, ká gbé sínú agbada, ẹ já fatare kan sí ká jó. Tá a bá jó tán, ẹ jẹ́ á pò lọ́sẹ̀ pátápátá, ẹ po gbogbo ẹ̀ pátápátá, ẹ jẹ́ á pò lọ́sẹ̀. Tá a bá po gbogbo ẹ̀ lọ́sẹ̀ tán, inú ibi tá a kó ọṣẹ yìí sí, a fi kíní tẹ́lẹ̀ rẹ̀ o. Inú kemi fún ló fẹ́ kó fún sí ni, inú gbá ló fẹ́ kó sí ni, ó fi tẹ́lẹ̀ rẹ̀. Tó bá wá fi tẹ́lẹ̀ rẹ̀ tó kó ọṣẹ yìí lé lórí, a wá bẹ̀rẹ̀ ọṣẹ yìí ní wíwẹ̀. A wá bẹ̀rẹ̀ ọṣẹ yìí ní wíwẹ̀. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní iṣẹ́ báyìí, mo ríṣẹ́ báyìí, mo fẹ́ ṣe, mo ríṣẹ́ báyìí. Àwọn nǹkan kan wà tó yẹ kí wọ́n kó pọ̀. Ẹlòmíì ti lo àtúndè kẹ́yìn ní ìsìn, ó ti pẹ́. Bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí ló yẹ kó wà lára ọmọkùnrin, ló yẹ kó ọmọkùnrin nílé. Tó o bá bóbìnrin láṣepọ̀ tán, ó yẹ kó ní ọṣẹ tó fi wẹ̀, torí pé àwọn obìnrin wa kọ́lọ́run ó ṣàánú fún wa, níbẹ̀ làwọn ọkùnrin náà o. 08061408254 09072793348. Mo máa ń sọ pé tí ẹ bá fẹ́ béèrè lórí àwọn àṣírí tá a bá fi lẹ̀, ẹ má pè wá, ẹ mẹ́sẹ̀jì wá, ẹ fọ iṣẹ́ òun gangan, ẹ kọ́pì rẹ̀. Ẹlòmíì ó pè mí,
iṣẹ́ tó ní kinní báyìí nínú iṣẹ́ tó ní kinní báyìí nínú ni mo fẹ́ béèrè ń pẹ́ ẹ dákun bóyá ọdún kẹrin rèé tí mo ti fi iṣẹ́ yẹn sílẹ̀ ẹni ó wà máa béèrè ní béèrè pé kí n máa dáhùn báhùn yóò máa ṣàlàyé fún mi níṣẹ́ tí ì ṣe bíi ìtayé àti sílẹ̀ tí ì ṣe bíi 200 ló mọ́ ẹ dákun ṣùgbọ́n tẹ́ ẹ bá kọ́pì iṣẹ́ yìí tẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí wa ní WhatsApp ni mò ń sọ kì í ṣe kọ́ o ìbéèrè tẹ́ wá ní lábẹ́ tẹ́ wá béèrè àwọn iṣẹ́ kan wà tí mo fi sílẹ̀ tí mo ní rárá o ẹ má béèrè torí pé ibi tíṣẹ́ yìí ti wá torí àwọn dìrìnrìn kan àwọn wèrè kan tí wọ́n mọ̀ sọ̀sọ̀kúsọ lábẹ́ kọ́mẹ́ǹtì kò sí ẹ mọ̀ gbàgbé pé bí Ọlọ́run ṣe fẹ́ràn àwa ẹ̀dá tó láyé bó ṣe gbé àwọn ànábì dìde tó gbé àwọn òjíṣẹ́ dìde tó mi ti rò pé òjíṣẹ́ kan wà tọ́lọ́run ò dánwò so Ọlọ́run ò bá wa ṣàdéhùn pé òun ò ní dán wa wò Ọlọ́run ò bá wa ṣerú àdéhùn bẹ́ẹ̀ pé òun ò ní dán wa wò a gbọ́dọ̀ jẹ́ onígbìyànjú mo máa ń sọ kinní kan ìyàwó bá mi ò ní ìyàwó mẹ́ta Ọlọ́run fẹ́ àṣejù ó fẹ́ àtúnrí ó fẹ́ àjò mẹ́tẹ̀ẹ̀ta hàn nígbà tó yá Ọlọ́run kọ àṣejù sílẹ̀ pátápátá ó kọ àṣejù pátápátá à ń bẹ Ọlọ́run kó má kọ àtúnrí ni ṣùgbọ́n àjò Ọlọ́run ní òun ò fìgbà kankan kọ àjò lónìí àwọn Yorùbá fi ní Ọlọ́run ò kọ àjò ẹni tó bá dákẹ́ tara ẹ̀ ó bá dákẹ́ ẹni tó bá dákẹ́ ti tara ẹ̀ ó nígbà tí nǹkan bá bàjẹ́ fẹ́ lòmíì tán pátápátá ni ó tó ẹsẹ̀ sọ pé òun fẹ́ sáré àwa máa retí mírèkù àsìkò ìgbà tí nǹkan bá ń dùn fún ẹ̀dá ń ló jẹ́ kó jẹ́ onígbìyànjú o gbọ́dọ̀ fara ti nǹkan kan bó ṣe wù kó tó o gbọ́dọ̀ fara ti nǹkan kan n tí mò ń sọ ni pé kò mọ́ rìn ní bóyá ó rìn ní lánàá iṣẹ́ nǹkan ìbílẹ̀ táwa ń sọ yìí táwa ń ṣe yìí òun ṣiṣẹ́ òun rówó ó gbọ́dọ̀ ní ẹnìkan pé bàbá báyìí mọ́ ni kíní mọ́ sí lọ báyìí mọ́ ni kíní ẹni tí wọ́n lọ́ọ́ bá náà tún lẹ́lòmínà tó náà tún fara tì tí ì bá ṣe bẹ́ẹ̀ ni irú wa tá à ń káàkiri pé àṣírí kan wà níbí kan tí ń jẹ́ tá a lọ gbà tá a lè wà níbí báyìí tá a lọ gbà ọ̀pọ̀lọpọ̀ látún dánwò tá a náwó lọ́wọ́ ara wa láti dánwò Ọlọ́run ò ní padà lẹ́yìn wa ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú torí pé àdéhùn ìpìlẹ̀ ó ṣe kókó tó bá ń tó àsìkò náà tí àwọn àdéhùn náà yóò mọ wá sí ìmúṣẹ o mọ nǹkan tó ti lò sẹ́yìn tó ti bà àwọn àdéhùn yẹn gan jẹ́ tí ò ní jẹ́ kó ti reflect lára ẹ rárá tó kẹ̀kẹ́ wà kan ọ̀rọ̀ àrí pa ẹ̀ tó yẹ pé nǹkan kékeré ló kù tí wà kan lò tí nǹkan yẹn tí ò ní wá sí ìmúṣẹ mọ́ ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú o àṣírí tí mo fi sílẹ̀ yìí nígbà tí mo gba àṣírí tí mò ń sọ yìí nígbà yẹn àwọn nǹkan kan ló máa ń bí nǹkan kan àwọn ègún kan wà ní ilẹ̀ Yorùbá tó yẹ pé nǹkan kan ló bí bẹ́ẹ̀ ni àwọn àṣírí kan wà tó yẹ pé nǹkan ló bí ló pè jáde nígbà bá pàdé ẹlòmíì tó sọ nǹkan tó ń là kọjá tẹ́ẹ̀dẹ̀ gbìyànjú owó nǹkan tẹ́ ẹ mọ̀ tí ò rí tárí yàtọ̀ díẹ̀ tí ó tún dúró ẹ̀yin náà ò ní fẹ́ kó sọ yín do nínú ẹ̀ tún tẹ̀síwájú ẹlòmíì ó dúró pé ilé ìwé wo la tún lè ṣe ṣùgbọ́n ẹlòmíì ò ní dúró mọ́ kò tiẹ̀ ní bọ́ sọ̀rọ̀ mọ́ rárá ó ti lù ń jìbìtì nú lójú ara ẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ rárá Ọlọ́run tó ní pé ká máa gbàdúrà ní gbogbo ìgbà ó ní tí ó rí kí a lè fi gbogbo ẹ̀ náà la fi mọ́ ni ṣé gbogbo ẹ̀ la fi dá ni sórí mọ́ sí èèyàn mọ́ rìn kò rí mọ́ mi ni yóò níbi tí èèyàn ti fara kọ́ ó máa ní kò sọgbọ́n tó fẹ́ dá sí yóò níbi tó ti fara kọ́ obìnrin kan wá sọ́dọ̀ mi ní àsìkò kan rárá ó pè mí lórí aago ni ó wá ń sọ ọ̀rọ̀ kan ó ní ọkùnrin kan ó ló ti wà ń lo òyìnbó báyìí o ó ní ṣùgbọ́n kò sígbà tóun rántí ẹ̀ tóun kì í gbé ṣépè òun ó tún jí lóru òun ó tún gbé ṣépè òun ó tún jí lóru òun ó tún gbé ṣépè irú ọkùnrin bẹ́ẹ̀ yóò máa wò pé nǹkan sì ń dùn tó bá tásìkò tí èpè yẹn fẹ́ bẹ̀rẹ̀ sí ní jà tí ò bá jẹ́ onígbìyànjú kó sì máa ṣe sàárà kó máa ṣe ìtọrẹ àánú dáadáa
tó bá bá ní ṣe level ground àbí kí là ń pè tí èpè yẹn bá bà pé ó fúyẹ́ ó ṣeé ṣe kéèpè yẹn ní ipa tó pọ̀ lára ẹ̀ wọ́n lè pé òkè ń sunlẹ̀ ló ṣe gbúdọ̀ jẹ́ onígbìyànjú dáadáa. Ọ̀rọ̀ mi pọ̀ lónìí torí gbogbo kíní tí mo máa ń fi sílẹ̀ kì í ju ìṣẹ́jú 8, 10, 11 kì í jù bẹ́ẹ̀ lọ. Mo ti rí pé eléyìí ti ń tó bí sẹ́rí ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa wà lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀ lórí ìrìn àjò. Pẹ̀lú ògo Ọlọ́run bóyá ní ọ̀la màá ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ìyàwó tá a gbé sínú ilé. Irú ẹ̀dá wo ni wọ́n jẹ́ àwọn obìnrin wa tá à ń gun àyà wọn. Oore wo ni wọ́n ń ṣe fún wa táwa gangan ò mọ̀. Yàtọ̀ sí pé obìnrin jẹ́ ẹlẹ́gbẹ́ tàbí jẹ́ kínní àdéhùn ìbálòpọ̀ Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka Ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Ọmọ Gíẹ̀sì TV.